lẹ́yìn rẹ ìwọ náà tún ni bàbá, lẹ́yìn rẹ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn. Ayé faratì ó dúró kò faratì kankan. Lẹ́yìn rẹ o Ọlọ́run ìwọ ló tún kù tó. Mo ṣe bá Olódùmarè alápá ńlá, ọba tó ṣolé ayé ró, ọba lánàá ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun o, ọba tí ràyàn ṣẹ́ tí fàyà tì. Olódùmarè ọba tó ga fíofío tí ọ̀la fi wé. Ẹ̀kẹrin nínú náà lérú, ẹ̀kẹta nínú túbú, ẹ̀kejì nínú kìnnìún. Olódùmarè ọba tó taṣẹ́ mọ̀ bí ẹni taṣọ, tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ní. Ó fìdí ayé sọlẹ̀ sórí omi kà tí ó sì lè yí rárá. Arúgbó ọjọ́ adàgbà mọ́ tẹ̀pá, adàgbà mọ́ lo gíláàsì, bàbá mi elétí ọ̀fẹ́. Olódùmarè o, ẹ̀kẹrin nínú náà lérú, ẹ̀kẹta nínú túbú, ẹ̀kejì nínú kìnnìún. Mo ṣe dànsákìrì Olódùmarè torí lẹ́yìn Olódùmarè kò sẹ́lòmí o. Olódùmarè náà ń lọba tó tún kù o. Olódùmarè lọba tí fọba jẹ, ọba tí rọba lóyè, ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, ọba tó sì lè jí tẹ́nìkan ò lè pa. Olódùmarè ìbà rẹ o, mo ṣe dànsákì rẹ o. Lẹ́yìn Olódùmarè, Olódùmarè náà ló tún kù. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè nílé lóko àti lẹ́yìn odi, mo kí gbogbo yín o. Ẹ̀yin onígbàgbọ́ òdodo, àlàáfíà fún yín. Ẹ̀yin mùsùlùmí òdodo, àṣàlámù àlẹ́kùn. Ẹ̀yin ẹlẹ́sìn àwọn baba ńlá baba wa ẹlẹ́sìn àbáláyé, mo kí gbogbo yín pátápátá. Àbọrúbọyé o, yọmọjú yín ṣe láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin ọlọ́bàtálá, ọbàtáṣà, ọba takuntakun, èèpà òrìṣà. Ẹ̀yin onífá o, àbọrúbọyé, yọmọjú yín ṣe láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ bá ti ń gbé báyìí tẹ́ ń gbé janlẹ̀ báyìí, yóò sì máa fọre láṣẹ Èdùmàrè. Ẹ̀yin ọlọ́ṣun o, wọn ò gbọ́dọ̀ ṣe kí n má fi tiyín ṣe, tòró mi lèmi gbá wá sílé ayé. Ẹ̀yin olómi o, olómi tútù, mo kí gbogbo yín o, yọmọjú yín ṣe láṣẹ Èdùmàrè. Àfẹni tó bá sọ pé òun ò ní fomi wẹ̀, òun ò ní fomi kanra, òun ò ní fomi dáná oúnjẹ tóun ó jẹ, àbóun ò ní rómi sójú, níkẹni kó dán àwọn àdìtú ọ̀rọ̀ Olódùmarè wò. Bẹ́ẹ̀ ni o, Olódùmarè ńlọba tó pè mí àdìtú Olódùmarè tó sì rán mi iṣẹ́. Ṣé ẹ ṣe mọ̀ pé Olódùmarè ọba yìí pẹ̀dá kó mọ́ fàyà tí, yóò dúró tì gbágbágbá ni. Olódùmarè lọba tí ràn yàn ṣẹ́ tí fàyà tì. Ìnlẹ̀gì lẹ́yìn ọgbà èmi àdìtú Olódùmarè, ńláwọ̀ àdìtú Olódùmarè ò fi lè wò títí láéláé. Ṣé ẹ mọ̀ pé bígi bá ń bẹ lẹ́yìn ọgbà, ọgbà èèwọ̀, àmọ́ àìsígi lẹ́yìn ọgbà ṣe ni òwò pẹrẹgẹdẹ. Bẹ́ẹ̀ ni gbogbo èèyàn olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi. Ojú tẹ́ fi ń wò mí, ojú yín ò ní relédè yín o. Etí tẹ́ ṣe fi ń gbọ́ mi, etí yín ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Inú ilé tẹ́ ti ń gbọ́ mi yìí, báyé léyìí ò ní kú báyá ṣe kú tó ń dògóró. Ìyálé léyìí ò ní bá wọn wọlé bágùntàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Ọmọ gbénéṣì inú léyìí láṣẹ Èdùmàrè. Àṣà ayé, ìrèrè ayé kò ní gbé yín lọ láṣẹ Èdùmàrè. Ní bá wọn kú báyá ṣe kú tó ń dògóró, ẹ sì ní bá wọn wọlé bágùntàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrí tọ́mọ aráyé pè lálápò kà kò ní kánjú gbé yín mì bí kàlòkàlò láṣẹ Èdùmàrè. Kò ní kánjú gbé mi náà àtàyà mi àtàwọn ọmọ mi mì bí kàlòkàlò. Mo kí gbogbo yín o. Nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, lórílẹ̀‐èdè Nàìjíríà pátápátá, mo kí gbogbo yín o. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ sì kú ajálẹ̀ o. Ní gbogbo ibi tí kíkè mẹ́bà ti bá yín àti àsìkò tẹ́yìn bá wà lápá ibi tẹ́ wà níbẹ̀ hun. Ní bá wọn kọjá nílé ayé bí ejò tó kọjá lórí àpáta tá àṣírí pa ẹ̀ láṣẹ Èdùmàrè. Inú ilé tẹ́ ti ń gbọ́ mi yìí, ọ̀dẹ́ yín ò ní lánàá o.
ọkọ̀ tí wọ́n ṣó mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín láṣẹ Èdùmàrè. Èmi ò ní bá wọn kúkú òjijì o, àwọn aya mi ò ní bá wọn kúkú òjijì, bẹ́ẹ̀ làwọn ọmọ tí mo bí ò ní bá wọn kúkú òjijì. Ẹ̀yin olólùfẹ́ mi náà ẹ̀ ní bá wọn kúkú òjijì, àwọn aya yín ò ní bá wọn kúkú òjijì, bẹ́ẹ̀ làwọn ọmọ yín náà ò ní bá wọn kúkú òjijì. Mo ti dé, mo dé kólókó ọmọ lè roko, mo tún ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Ìpè ayé ni kẹ́ ẹ mọ́ bá wọn jẹ́, ẹ mọ́ bá wọn jẹ́ pé tọ̀run, torí mo ti pè yín. Mo sì pè yín báyìí, wọn ò pè yín fúkú, wọn ò sì pè yín fárùn. Ẹ̀yin olólùfẹ́ mi àdìtú Olódùmarè, ọyẹ dákun o, mo pè yín, ẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní ihò tèmi. Bẹ́ẹ̀ ni ó yá, ṣé ẹ mọ̀ pé bí ọba nídìí wọn lóbìnrin èyí dédé jẹ́ kúbólú, àfẹ̀yí tí ọba sanwó ọkọ̀. Ọyẹ wá nǹkan fìdílé, ẹ gbàpò tí yín, mo ti dé sí yín lọ́rùn náà nù ni. Tó ọ̀rọ̀ tó gbé mi wá láàárọ̀ yìí o, ọ̀rọ̀ lẹ Yorùbá Káàárọ̀ Àjíbí, ilẹ̀ tí ń ṣàn fún wàrà tí sì ń ṣàn fóyin, ilẹ̀ tó lódùmarè ọba dá, tó dá mọ́ wa, tó sì dá nílẹ̀ ọlọ́ràá. Olódùmarè ọba tó dá wa, tó sì dálẹ̀ wa mọ́ wa, ó dá wa pé, ó dá wa tán o, ó sì dá gbogbo nǹkan mèremère tá a fi máa ṣe ayé ìrọ̀rùn, ó dá mọ́ wa nílẹ̀ Yorùbá. Ó ní kọ́mọ ẹlẹ́ran wa mọ̀mọ́ jẹgun mọ́, kọ́mọ aláṣọ wọ́n sì mọ̀mọ́ wàkísà. Àmọ́ kí ló dé tọ́mọ ẹlẹ́ran wá fi wá ń jẹgun nílẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbí? Ọmọ ẹlẹ́ran wá sì wá ń wàkísà tí ó sì yẹ orí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbí o. Ṣé ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá Káàárọ̀ Òjíire, ara àwọn ilẹ̀ tó lódùmarè ọba dá, tó sì yọ́nú sí, tínú Olódùmarè ọba sì dùn sí, tó sì ní ẹ máa gbáyàn lórí ilẹ̀, ẹ máa jẹ, ẹ máa mú. Ẹ dákun kí wá ló dé tí ìyà fi wá ń jẹ wá, tẹ́bí fi ń pa wá nílẹ̀ Yorùbá, tó jẹ́ pé ilẹ̀ Yorùbá gangan tó yẹ kó máa gbádùn, kó máa ṣe ringindin, ibẹ̀ gangan wá la ti ń jìyà. Kò yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbí. Ẹ̀yin olólùfẹ́ mi, jẹ́ ń ṣe àfihàn kankan síta ń tó ṣẹlẹ̀ lásìkò yìí, ń tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbí o. Wọ́n ti fẹ́ gbọ́nà míì yọ sí wa. Ẹ̀bí Fúlàní là ń pariwo, à ń pariwo pé wọ́n ń kidnap, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo. Nǹkan míì ti ṣẹlẹ̀ o. Délé Fárótìmí, ọ̀kan lára àwọn human rights lawyers, ọ̀kan lára àwọn human rights lawyer, Délé Fárótìmí, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Délé Fárótìmí, tí gbogbo wa mọ̀ bí ẹni mowó nílẹ̀ Yorùbá Káàárọ̀ Òjíire. Wọ́n ti jí gbé o, wọ́n jí gbé ní o, kódà kì í ṣe pé wọ́n arrest ẹ̀. Wọ́n bá arrest ẹ̀, ọ̀tọ̀ lọ̀nà tí wọ́n gbà arrest èèyàn nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà, àmọ́ wọ́n jí gbé ni. Délé Fárótìmí, ọ̀kan nínú àwọn human rights activists ni, eléèbó ni wọ́n fi pè é. Àwọn tó jẹ́ pé wọ́n ń jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn nílẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbí. Délé Fárótìmí o, wọ́n ti jí gbé o. Inú ọ́fíìsì rẹ̀ náà ni wọ́n wá, tí wọ́n sì lọ rèé bá nínú ọ́fíìsì. Wọ́n bá nígbà tí wọ́n bá nínú ọ́fíìsì, wọ́n wọ aṣọ dúdú àti funfun, ṣòkòtò dúdú, ẹ̀wù funfun ni wọ́n wọ̀ tí wọ́n fi gbé e. Wọ́n náwọn wá láti wá arrest ẹ̀ ni. Wọ́n pè é ní defame, wọ́n ló defame, bọ́yọ́ báyàn ló kọjẹ́ ni àbò ṣe kinní kan. Ẹ dákun, ṣèbí gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbó, wọ́n náà ní freedom of speech, freedom of speech ni wọ́n pè é. Wọ́n náà lè sọ tó bá wù wá, tá a sì ní lọ́kàn láti sọ, tó ń jẹ wá lọ́kàn, tí sì ń jẹ wá lógún. Wọ́n la lẹ́tọ̀ọ́ láti sọ síta. Kí ló wá dé tó jẹ́ pé béèyàn bá sọ̀rọ̀ síta lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n lọ rèé fagbófinró gbé,
àbáwọn tó jẹ́ pé wọ́n ń lo aṣọ míì tá a mọ̀, irú àwọn tó wá gbé Délé Mọ̀mọ́dù ẹ̀yìn wọ́n wá gbé, irú àwọn tó wá gbé Délé Fárótìmí aṣọ dúdú àtàṣọ funfun làwọn wọ̀. Ọlọ́pàá wa yìí ṣe ìwọ aṣọ dúdú, wọn yìí wọ aṣọ funfun. Àwọn agbófinró wa yìí wọ̀ o, bẹ́ẹ̀ làwọn sójà wa yìí wọ aṣọ dúdú àtàṣọ funfun. Ẹ dákun, àwọn tí wọ́n wá gbé Èkó ni wọ́n ti wá gbé lọ́fíìsì ẹ̀, nínú ọ́fíìsì ẹ̀ ni wọ́n ti wá gbé. Nígbà tí wọ́n sì wá gbé Délé Fárótìmí nínú ọ́fíìsì ẹ̀, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, wọ́n lÉkìtì ni wọ́n ti wá gbé. Ẹ dákun, bó lọ̀rọ̀ yìí ṣe rí? Ọfà apá kan rọ̀ bí àdán, wọ́n wá gbé látèkìtì, wọ́n sì wọ ṣòkòtò dúdú ẹ̀wù funfun. Nígbà tí wọ́n sì ń lọ, gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń bẹ nínú ọ́fíìsì Délé Fárótìmí, gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà pátápátá ni wọ́n kó lọ. Ṣé ẹ sì mọ̀ pọ́rọ̀ yìí ti rí bákan bákan? Kidnappers ni wọ́n, a lè sọ pé wọ́n arrest ẹ̀, nítorí pé wọ́n ti kọ́kọ́ invite ẹ̀ ní ọjọ́ 11 oṣù 11 nínú ọdún tá a wà yìí. Wọ́n invite ẹ̀ wípé ó sọ̀rọ̀ séèyàn kan. Nígbà tí wọ́n sì invite ẹ̀, ó sì fowó iyebíye ó fi gbára ẹ̀ lẹ̀, wọ́n sì fi í lẹ̀. Ọ̀rọ̀ náà sì yanjú. Àmọ́ nílé tá a wà yìí, wọ́n kidnap ẹ̀ ni o, kì í ṣe pé wọ́n invite ẹ̀, kì í sì ṣe pé wọ́n arrest ẹ̀. Kidnapping ni, wọ́n kidnap ẹ̀ ni. Àwọn kidnapper làwọn tó wá, bàbá wò dáadáa. Ìdínú táwa fi ń pariwo Yorùbá nation níbi tọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń lọ. Ẹ má jẹ́ ń tàn yín, àwa ò lòdì síjọba tó wà ń bẹ̀, àmọ́ bí ìjọba tó wà ń bẹ̀ bá lòdì sí wa, á lòdì sí ni ní gbogbo ọ̀nà. Èmi Àdìtú Olódùmarè mọ̀ sọ bẹ́ẹ̀. Ẹyẹ méjì tí ẹ jàṣà, bá a bá ti pọ́nyàn lé títí, bó ń tọ̀ wọ́n bá pọ́nra ẹ̀ lé, ọ ti ṣàgbàdo mọ́dínú, ọ sì ti da láwàdà adìyẹ. Ẹ má jẹ́ ń tàn yín, ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Ọgbọ́n burúkú, ọgbọ́n àyínnìke ń bẹ nínú ìjọba ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà. Ọgbọ́n ká fẹnu sẹ́nu ká wá tì, ọgbọ́n ká hùwà bàjẹ́, ọgbọ́n ká fi búrẹ́dì ká fi kóni lómi ọbẹ̀ lọ. Ńlọrọ̀ òṣèlú ilẹ̀ Nàìjíríà o, kò sí nǹkan kan bẹ̀ mọ́. Kò sí bí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe fẹ́ pẹ́ tó lórí àga ibi tí wọ́n wà wọn. Ọdún 8 náà ni, kò lè kọjá ọdún 8. Bọ́dún 8 wọ́n bá wá pé ńkọ́ o, bọ́ bá wá ti lé. Ẹ má jẹ́ ń tàn yín, àwọn òwò gangan ló fẹ́ gorí àpèrè. Ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí yóò padà gbòmìnira náà ní láṣẹ Èdùmàrè. Ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíire o. Nǹkan ti ń kán nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ náà ti di pé kí wọ́n ta mọ́ apá kan, kí wọ́n ta mọ́ apá kejì. Ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíire. Nǹkan ti ń ṣẹlẹ̀ o. Nǹkan ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Wọ́n ti gbé Délé Mọ̀mọ́dù o. Wọ́n ti gbé Délé Fárótìmí. Wọ́n ti kidnap ẹ̀. Wọ́n sì ti gbé lọ. Gbogbo wa la sì mọ̀ pé human rights lawyer ni Délé Fárótìmí. Wọ́n ti gbé o, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí o. Gbogbo ẹ̀yin human rights lawyer, ẹ dákun o. Ẹ má finú wénú, kẹ́ ẹ má bàa jẹ́wọ́, torí pé nǹkan tí wọ́n fẹ́ máa ṣe lásìkò yìí nù. Ilẹ̀ Yorùbá ó sì gbòmìnira. Wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá gbòmìnira ni, yóò sì gbòmìnira láṣẹ Èdùmàrè. Ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ báyìí náà ńlá sì tẹ̀dílẹ̀ lérí. Wàhálà àti ìdààmú kókó jàǹjà kò sì ní ṣẹlẹ̀ sí wa. Nígbà tí wọ́n kọ́kọ́ wá gbé Délé Fárótìmí, wọ́n gbé fún dìféèmù, ó sì náwó ó sì nára. Ṣé mọ̀ pé irú ẹ̀ kan ń ṣẹlẹ̀ lápá àpòkí Àtẹ́mi Àdìtú Olódùmarè ń sọ̀rọ̀ lórí ẹ̀, lórí ọ̀rọ̀ kábíyèsí Sunday Adéṣíyàn tìlú Òmùbọ, tí wọ́n lọ rè gbé human rights activist kan tá à ń pè ní Adékànbí,
ó ti náwó ó ti nára dáadáa kó tó di pọ́ padà jáde kúrò nínú agolo wọn, agolo agbófinró. Àmọ́ báyìí wọ́n sì ń bẹ lẹ́nu ẹjọ́ náà tó sì jẹ́ pé àwọn newspapers yóò mọ̀ gbé láìpẹ́ láì jìnnà. Kódà wọ́n ti rìpọ́ọ̀tù gbogbo péjìsì tí mò ń lò, wọ́n blọ́ọ̀kì ọ̀pọ̀lọpọ̀ péjìsì mi, ṣùgbọ́n gbogbo ẹ̀ ó ṣiṣẹ́ padà láìpẹ́ láì jìnnà. Wọ́n tún wá declare mi wanted. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, gbogbo ẹ̀yin Yorùbá Nation agitators nílé lóko àti lẹ́yìn odi, wọ́n ti declare mi wanted o látàpá àwọn ibìkan ní Ànàbó, Yewa, Ogun State. Nítorí pé à ń ṣòótọ́ ọ̀rọ̀, nítorí pé à ń sọ̀rọ̀ pé kílẹ̀ Yorùbá ó lè bá àrójú kó lè bá àráyè, wọ́n ti declare mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè wanted. Wọ́n ní tí wọ́n bá ti gbé mi kí wọ́n máa gbé mi lọ síbì kan. Àmọ́ Olódùmarè ọba ò padà lẹ́yìn tèmi o. Àfi tí ẹ bá ṣe Olódùmarè ọba ló pè mí tó rán mi iṣẹ́. Wọn ò bú gbogbo ẹ̀yin ládéládé, wọn ò bú gbogbo ẹ̀yin lóyè, torí gbogbo ohun tèmi àdìtú Olódùmarè ń fẹ́ ò ní pé kẹ́yin ọba wa lẹ Yorùbá pátápátá kẹ́ ẹ ní iyì yín padà, iyì tó ti wà ń bẹ̀ látìgbà náà lọ́hùn, kẹ́ ẹ padà wá níyì náà padà. Kìí ṣẹ̀yin lọ́balọ́ba, kìí ṣẹ̀yin ládéládé, kìí ṣẹ̀yin lóyè ló yẹ kẹ́ ẹ máa forí balẹ̀ fáwọn gómìnà. Àwọn gómìnà ló yẹ kí wọ́n wá máa bá yín láàfin níbi tẹ́ ẹ bá jókòó sí, kí wọ́n mọ ní kábíyèsí, a fẹ́ ṣe nǹkan kan báyìí lágbègbè yín, a fẹ́ ṣe nǹkan báyìí lágbègbè yín, ẹ̀yin lẹ wá fún wọn láṣẹ. Àmọ́ bí tọ́rọ̀ dé dúró lóde òní, ẹ̀yin lẹ ń lọ rèé rábàbà níwájú wọn tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ara àwọn nǹkan tèmi àdìtú Olódùmarè ń jà fún nù. N ò lólódì ẹnì kankan, n ò lólódì kábíyèsí kankan. Bẹ́ẹ̀ ni, lápá Àpókíà níbi tí mo ti ń ṣàwọn ètò kan ní Àpókíà, bí mo ti gbọ́ láàárọ̀ yìí, mo gbọ́ wípé gbogbo àwọn bọ́ọ̀ lóríṣiríṣi ni wọ́n ń padà ń gbẹ́ sí gbogbo agbègbè kọ̀ọ̀kan. Mo sì ń ṣiṣẹ́ ìwádìí lọ́wọ́ lórí ẹni tó wà nídìí ọ̀rọ̀ ọ̀hún tí ń gbẹ́ bọ́ọ̀ náà, tó rárí pé òótọ́ ni. A ti rán àwọn èèyàn wa síbẹ̀, wọ́n sì ti confirm ẹ̀ fáwa pé lóòótọ́ wọ́n ń gbẹ́ bọ́ọ̀ fún àdúgbò kọ̀ọ̀kan ní Àpókíà town. A sì fẹ́ ṣèwádìí náà, àwọn tí ń gbẹ́, torí àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ kìlú rójú kìlú ráyè ní í ṣe léyìí, wọ́n padà ṣètò lórí ìyún torí ibẹ̀ ńkọ́ gangan mo bá wà. Gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, wọ́n ti gbé Délé Fárótìmí o, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Táwa gan ń jà fún un, tá à ń sọ fún yín, a sọ pé bó bá padà já nítorí pé dùgbẹ̀dùgbẹ̀ ni, yóò kanra alé yóò sì kanra oko. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ẹ̀yàn ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ òjíire, ẹ̀yin tó Olódùmarè ọba ṣẹ́gi ọlà fún, ẹ bá dákun ẹ sponsor ká lè ṣètò bí Yorùbá Nation bí ó ṣe dúró, bí ilẹ̀ Yorùbá, ilẹ̀ àwọn bàbá wa tí ń ṣàn fún wàrà tí ń ṣàn fóyin, bí ó ṣe jẹ́ ibi tó jẹ́ wípé yóò jẹ́ orí pátápátá tẹ́nìkan ò sì gbọdọ̀ ní fibẹ̀ tẹ́lẹ̀, tí ó sì jẹ́ wípé aláṣọ wa ò ní máa wà kíṣà, ẹlẹ́ran wa ò sì ní máa jẹgun. Ńlá wá wà fún òtò. Èmi àdìtú Olódùmarè mo ṣe amílẹ̀ yìí wá fún yín ni. Èmi àdìtú Olódùmarè mo ń lọ mò ń bọ̀ ní o. Ẹ bá ní kí n lọ kí n má bọ̀ ní òde ni wọ́n ní bá láṣẹ Èdùmàrè. Ẹ̀yin Adékànbí, lórí ọ̀rọ̀ ìhúnbọ Adékànbí, wọ́n sì ń padà bọ̀. Mo ń retí àwọn èsì kan lónìí bí wọ́n bá fún mi. Bí wọn ò bá ṣe fún mi, ó ṣeé ṣe kí n má ṣètò kankan mọ́ lórí ọ̀rọ̀ ìhúnbọ. Bẹ́ẹ̀ ni, kò síkú tí ó pàgbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ́ o. Èmi àdìtú Olódùmarè wọn èé bẹ́yàn finú méjì ṣe. Àmọ́ bí n bá ti báyàn kan finú kan ṣe, bónítọ̀ ń bá wá finú méjì bá èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ṣe, wọ́n dákẹ́ lórí ètò náà, wọn ò ní ṣètò mọ́ torí wọn ò ní torí èèyàn kí wọ́n á ṣe Olódùmarè ọba tó dá mi sílé ayé. Kò sì síkú tí ó padà pàgbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ́ mọ́ jẹ́ ń tàn yín. Kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ bí n bá dákẹ́ lórí ètò tí n bá ń ṣe lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, torí Olódùmarè ọba ni mo bẹ̀rù, mo bẹ̀rù èèyàn. Bí n bá bẹ̀rù èèyàn tí mo wà bẹ̀rù Olódùmarè ọba, kí ni tèmi nílé ayé tí mo wà? Bẹ́ẹ̀ ni o, mo kí gbogbo yín o, ẹ ṣé o.